nasu yẹn bàbá wọ̀rọ̀ yìí pé ya Rasulallahi khus biyadi wa tadarakni ẹgbẹ́ àkọ́kọ́ underline khus biyadi kí ni ṣe gbà lérò kalimatu khus mimadati fa'ala akhaza amrun wa hadha al-amru يعني الأمر الدعائي إنما يدعو الشيخ بهذه العبارة سيدنا محمد صلى الله عليه وسلم وإلى ما دعاه إليه خذ بيدي وصلى محمد صلى الله عليه وسلم باwo mi mú bí yẹn bá sì ti mú ọwọ́ rẹ̀ mú tó bá ti wá jẹ́ yẹn náà tó bá já sí pé mọ́nà àkíkí ọwọ́ ànábì ló fẹ́ kó dì mú kí lọ́lọ́run pa ànábì alimushafa àṣẹ̀fín ànábì kan ní ó ṣe pé gbogbo wa ni so ṣé o Nasiru Kabara ń kọrin orin tẹ̀ṣfín ni láti wá ìṣìpẹ̀ lọ́dọ̀ ànábì lọ́sọ́dọ̀ ọlọ́run tó fi ní wátàdárakìní fa'anta abi wátàdárakìní mú mi lépa bá ọlọ́run gbogbo jẹ́ kí fi mímọ̀ ọlọ́run jẹ́ kí n dọ́lọ́run mọ̀ fa'anta abi torí ìwọ ni wà ní kákan wọn máa kọ̀ndẹ́mù wọn àlùfáà láì tó wá ní mẹ́rin pé tí mo fi ń kọ̀ndẹ́mù wọn ni. Ya Rasulallahi khudh biyadi wa tadarakni fa anta abi anta ya mukhtaru mustanadi wa ilayka al-yawma munqalabi ya Rasulallahi khudh biyadi wa tadarakni fa anta abi adai anni. Oye náà ó wá ń sọ pé Sheikh Nasir Kabara ń kọrin láti fi wá ìṣìpẹ̀ ànábì kazabta ó parọ́. Kí ni ìdí tí ó ní yìí? Kí ni ìdí tí wọ́n fi kọrin yìí? ẹ mọ̀ nínú ẹ̀sìn wa ẹ mọ̀ pé gbogbo nǹkan táwa bá ń ṣe kí ni tí àwa bá ń sọ ń tiwa àwa tírà ló kàn wá oye nítorí ká lè bá fi ìdí ọ̀rọ̀ wa múlẹ̀. ṣe rí tírà tí ń bẹ níwájú mi yìí ìkànnà àwọn ọmọ Sheikh Nasir Kabara ló kọ ní tírà tẹ̀rí tí ń bẹ níwájú mi yìí. so al-Madaihu an-Nabawiyya fi shi'ri Sheikh Muhammadin an-Nasir ó ní wa hadhihi qasidatun tawila ipe èyí ni àwọn ẹsẹ̀ orin tó gùn gan, èyí ni orin tó ṣe kíni àkójọ orin tó gùn gan. taqa'u fi 155 baytan tó já sí wípé ó ṣe dédé ó sì bọ́ sí bí 155 ẹsẹ̀ orin fi bahril madid tó sì já sí wípé ìkannú àwọn buhuru tí wọ́n fi ń kọ orin nínú èdè Lárúbáwá oye tí ń ṣe bahrul madid òun ni wọ́n kọ orin yìí lé lórí. ó wá ní ushtuhirat bayna an-nasi bí ya Rasulallahi khudh biyadi. ó ní orin yìí gbajúmọ̀ láàrin àwọn èèyàn pẹ̀lú ipé ya Rasulallahi khudh biyadi, pẹ̀lú ipé wọ́n máa ń pè ní ya Rasulallahi khudh biyadi. ó wá ní wa hiya min ashhari qasaidi Sheikh allati urifa biha. ipò wà nú àwọn orin Sheikh Nasir Kabara tó gbajúmọ̀ jù tó yá sí pé àwọn èèyàn mọ̀ Sheikh Kabara. ó wá ní wa min akdamiha aidan, ó dẹ̀ wà nú àwọn ní Sheikh Nasir Kabara tó ti ṣe kíni tó ti pẹ́ gan. marra alayha al-yawm alfa sana. oye ó wá níbi ó níbi so marra alayha al-yawm alfa sana miladiya ma la yaqillu an 50 sana. ó ní bí 50 years ó ti ṣe kíni ó ti rìn lórí orin yìí nísìn 50 years ti kọjá lórí orin yìí nísìn ní èyí tó ṣe dédé ọdún Gregorian calendar. oye báyìí ẹ máa wá wò ó wá ní amma munasabatul qasida aw sabab alladhi min ajlihi nuzimat ipe ìdí tí wọ́n fi kọ orin yìí faraji'un ila ru'yatin mufzi'a ra'a ash-shaykh. ó ń ṣẹ́rí padà lọ síbi àlá kan tó burú, àlá kan tó dẹ́rù bẹ́ni ay ru'yatun mufzi'atun mukhawwifatun, àlá kan tó dẹ́rù bẹ́ni tó já sí wípé Sheikh Nasir Kabara la gbọ́mi dáadáa ìrẹ́ yas'alunaka òkúrọ̀ burúkú.
ó sọ wípé Sheikh Nasir Kabara kọrin yìí láti já sí wípé kí wọ́n fi máa wá sípè ànábì òpùrọ́ ọmọ àsánkẹ́ máa parọ́ káàkiri bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ máa parọ́ dìfẹ́ndì mùdírù yín dẹ̀dẹ̀wìrẹ̀ òsì tẹ́ ń bá káàkiri nígbésí ayé yín ẹ̀yin ọ̀tá lọ́bẹ̀ ẹ̀dá yìí so ẹ̀yin aláìmọ̀kan ẹ̀yin ọmọ òrukàn yìí mọ̀tẹ́ dá kankan mọ̀tẹ́ nájú tó nkankan so ọmọ ilé Sheikh Nasir Kabara gẹ́gẹ́ ní sọ ìdí tí bàbá wọn fi kọrin yìí ipe amma munasabatul qasida awi sababu alladhi min ajlihi nuzimat ipe ìdí tí wọ́n fi kọrin yìí faraji'un ila ru'yatin mufzi'atin ra'aha shaykh so ó ń padà sí bí alákan tó já sí wípé ó dẹ́rù bẹni tí Sheikh Nasir Kabara lá oye yaqulu innahu ra'a fima yara'u an-nahim ipe Sheikh Nasir Kabara ń sọ ipe àwọn lálàá ní irú ètò já sí wípé ẹni tó bá sùn máa ń ṣe kí ni ìmọ̀ ńlá annal hariqa qad amma ad-dunya àwọn lálàá pé iná ó ṣe kí ni iná tí ń jó fèrèfèrè ó ti kárí gbogbo ayé that is iná ń jó gbogbo ayé falam yabqa makanun fi as-sama'i illa wan-naru taltahibu fihi ayé kan wá ṣẹ́kù ní sánmà àfi kó já sí wípé iná ń jó fèrèfèrè ń bẹ oye ó wá ní fa akhadha yatajawwal wa yataraddad wa yunadi bi a'la sawtihi ipe Sheikh Kabara wá sọ ipe òun òye òun ògbò lẹ́ni tó já sí wípé òun yí káàkiri òun sì ń pariwo òun sì ń pèpè pẹ̀lú ohun tó ṣe kíni tó láùdì gan tóun sọ pé ya Rasulallahi khudh biyadi ya Rasulallahi khudh biyadi ya Rasulallahi khudh biyadi eré òjíṣẹ́ Allah bẹ́ẹ̀dá ràn mí lọ́wọ́ olódo pé ìgbà tó já sí wípé ó kéde Lárúbáwá jìnnà so fi'li akhadha oye tí wọ́n bá ṣe ta'adíyà rẹ̀ bilba ima mú ìtumọ̀ àánà àti sa'ada dání oye idha ta'adda fi'lu akhadha bilba ya'ni al-i'anata wal musa'ada oye fi'li akhadha tó bá fi lè ṣe kíni tó bá fi lè ta'adda pẹ̀lú bá yóò máa mú ìtumọ̀ ìrànlọ́wọ́ oye yóò máa mú ìtumọ̀ kíni ìrànlọ́wọ́ síyákò ohun tí Sheikh Nasir Kabara sì fi kọrin yìí ìtumọ̀ ìrànlọ́wọ́ ló mú dání so pẹ̀lú ohun tí àwọn ọmọ ilé wọn àwọn ọmọ bíbí inú rẹ̀ gangan tí wọ́n sọ pé ìdí tí bàbá wọn fi kọrin yìí rèé ó ń túmọ̀ sí pé ní yìí ń pe ànábì ní kìí ṣe pé bá ń wá sí pẹ̀rẹ̀ ibi ìṣìpẹ̀ tó sọ yẹn náà ìtún dá sẹ̀rí àfọ́n bẹ̀ ìtún náà ń blálà ń bẹ̀ mò ń bọ̀ wá síbẹ̀ insha Allahul azim oye mò ń bọ̀ wá síbẹ̀ tọ́ kílẹ̀mù rẹ tó wá sọ pé ní yìí kọrin yìí nítorí pé wọ́n fi ń wá ìṣìpẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam irọ́ ni náà so irọ́ ni ó sáà lè mọ bàbá ọmọ tó àwọn ọmọ rẹ̀ gangan in tí bàbá wọn ìdí tí bàbá wọn fi kọrin àwọn ọmọ wọn ni wọ́n sọ pé ìdí tí bàbá wọn fi kọrin yìí rẹ̀ bàbá wọn lálàá ni àláòfò táwọn súfí máa ń lá tí wọ́n máa ń sọ dẹ̀sìn tọ́ ìrẹsì àlúnákà tó wá rí lórí ìpìnlẹ̀ ohun tí wọ́n ní Sheikh Nasir Kabara build orin yìí lé lórí àti ìdí tí wọ́n fi ní Sheikh Nasir Kabara fi sọ pé ya Rasulallahi khudh biyadi wa tadarakni fa anta abi oye tó dẹ̀ já sí wípé ìdí yẹn ìpìlẹ̀ yẹn nípa fìtínà àti wàhálà àti pé kéèyàn wà nù dààmú tó já sí wípé ẹni tó ti kú ò lè gbà yẹn là kú ònú rẹ̀ oye káníbí iná ṣe ń jò fèrèfèrè tí wọ́n ní Sheikh Nasir Kabara lálàá pé iná ń jò fèrèfèrè tí wọ́n wá jí sójú ayé tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin bẹ́ẹ̀ oye ká ló bá tẹ̀sẹ̀ lójú ayé pé iná ń jó àwọn ilé ń jóná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹni tẹ́ ẹ rí tó já sí wípé wọ́n ń bẹ lágbègbè yín óyé tó já sí wípé ẹ lè ké sí wọn nítòsí àwọn eléyìí lẹ́ lè pè físíkálì àmọ́ ẹni tó ti kú kẹ́rọ mọ̀ pé ẹni tó ti kú ipé kó wá gbà yín là níbi pé iná ń jó ẹbọ ni kó wá gbà yín là níbi pé iná ń ṣe kí ni iná ń jó lé yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹbọ lẹ́ ń ṣe pẹ̀lú Allahu subhanahu wa ta'ala nítorí ẹni tẹ́ ń pè yẹn gan kò ní kápá rẹ̀ torí kò sí láyé má oye tọ̀ ó wá rí lórí àlá tí wọ́n sọ pé Sheikh Nasir Kabara aláyìí tí wọ́n fi kọrin yìí mo fẹ́ dá ọ lẹ́kọ̀ọ́ kan ẹ̀bùn mo fẹ́ bùn ẹ̀ láti inú tíra Sheikh Adam kí Allah bẹ̀rẹ̀ kó bá ní kẹwọn wo tíra tí ń bẹ wájú mi yìí tíra Sheikh Adam ni falsafatu alwilaya bahthun fi tasawwuf al-islami wa juz'un mukmal li falsafati an-nubuwwa allati qaddamnaha أو جزء مكمل لفلسفة النبوة التي قدمناها تالي نتوقع بحث وإخراج آدم عبد الله
al-Aluri mu'assisi markazi ta'lim al-arabi al-islami Agege Nigeria. Oye Sheikh Adamu ni wọ́n kọ kí ni wọ́n kọ tírà yìí lórí Sufi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbẹ̀yìn tírà yìí Sheikh Adamu sọ fún ìrẹ̀ yas'alunaka àti gbogbo ẹ̀yin tẹ́ ń jáde àti sọ ìpínlẹ̀ tí wọ́n ní Sheikh Nasir Kabara fi kọrin yìí in tó bí orin yìí tí Sheikh Nasir Kabara kọ tí gbogbo yín kọjá sí pé ẹ̀dá nǹkan mà tẹ́ẹ̀kan kọrí dèrèdè káàkiri kí ni tí Sheikh Adamu sọ lórí irú nǹkan yìí ní page 49 Sheikh Adamu sọ pé wa ba'du فيا أيها الطالب إياك أن تتصوف على التعصب لشيخ من الشيوخ إقبلين بنا إرى أما كيكو إياك أن تتصوف على التعصب oye sọ́ra fún ìmá ṣe súfí lórí nífẹ́ àfẹ́jù fún àfáà kan li shaykhin min ash-shuyukh fún àfáà kan nínú àwọn àfáà bi'tibarihi muqaddasan pẹ̀lú ìmá kà sí pé ẹni mímọ́ ni aw raf'ihi ila masafil anbiya àbí pẹ̀lú ìmá gbé sí ipò àti sá fún àwọn annabi aw i'tibari ahlamihi tẹ́tí kó gbọ́dada jam'ul hulm ahlam jam'ul hulm oye àbí pẹ̀lú ìmá ka àwọn àlá rẹ̀ tó lá wa aqwalihi àti àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ wahyan min Allah ìmá ka sí pé wáyí ni látọ̀dọ̀ Allah gbogbo tó display ní ọ̀rọ̀ tó sọ yín gbogbo tó display ní ọ̀rọ̀ rẹ̀ tá ń play yìí kò tayọ ohun tí Sheikh Adamu ṣe kíni tí wọ́n sọ pé kẹ́yìn dìndín ẹran kọ ọmọ yìí kẹ́ má ṣe kíni kẹ́ má ṣe. orin yìí nìsín àlá ni Sheikh Nasir Kabara la tí Sheikh Nasir Kabara fi wá dìde tí wọ́n fi wá ń kọ́ tí wọ́n fi ń pè ànábì waliyadhu billah. Ibo la fẹ́ fi Allah bẹ́ẹ̀ dá sí tírù nǹkan yẹn bá ti ẹ̀ṣẹlẹ̀ sí wa táwà rí ẹni kankan fisikali oye torí àwọn ẹlòmíì títà fi ń là báyìí ní pé àmọ́ pé àwọn ẹlòmíì ọpọlọ wọn dọ́ta gan wọ́n lè sọ fún yín pé kí wá ní iṣẹ́ àwọn fire extinguisher tó bá di pé ilé ń jó téèyàn bá lè pè yẹn pé kó wá rìn yàn lọ́wọ́ níbi pé ilé ń jó ṣe bá àwọn eléyìn fire extinguisher ṣe bá àwọn ẹni tó ń sì wà lórílẹ̀ ayé ni ṣèbí wọ́n sì ń ṣẹ̀mí lórílẹ̀ ayé wọn tí kú so ẹni tó ti kú tí iná ń jó nílé rẹ̀ dákun ìrànlọ́wọ́ wo ló fẹ́ fún ẹ tí iná wọn ò fi kú tí ò fi ní jó má kò sí ó kàn tún ṣẹbọ pẹ̀lú Allah bẹ́ẹ̀ dà ní oye so oye báyìí tọ̀ Sheikh Adamu wá sọ pé kí ẹni tó jọ máa kẹ́kọ̀ọ́ kó má ṣe kíni kó má fọ́ọ̀lù sínú nǹkan yìí tí èyí yes alónàkà wá ń display nìsín oye tó wá ń parọ́ ipe wọn kọ́ ni yìí láti máa fi wá ìsìgbà Nabi sallallahu alaihi wasallam òpùrọ́ burúkú tó ń sọ pé orin yìí ìdí tí wọ́n fi kọ́ ni pé wọ́n fi wá sípà Nabi sallallahu alaihi wasallam àwọn ẹni tí wọ́n jẹ́ ara alẹ́ Sheikh Nasir Kabara gangan wọ́n sọ pé rárá wípé ó pùrọ̀ lálàsí ní ìwọ̀ yas'alunaka o mọ́ tó ń ṣe ẹranko ní ẹ ọ̀bọ burúkú ọ̀bọ lẹ́yìn Ṣíà ní ẹ oye wọ́n sọ pé rárá wípé ìdí tí bàbá wọn fi kọrin ni pé bàbá wọn lálàá burúkú kan tó dẹ́rù bàyàn ipe iná ń jó káàkiri gbogbo ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni bàbá wọn wá ń sọ pé ya Rasulallah khudh biyadi ìrẹ́ Ànábì ràn mí lọ́wọ́ 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 bàbá wọn wá ń sọ bẹ́ẹ̀ bàbá wọn wá fi kọrin so bàbá wọn wá fi ṣe kí ni ó wá fi kọrin oye ẹ dákun ẹ wo ìdí tí wọ́n fi kọrin yìí fà ṣé èèyàn lè wà nù sòro bẹ́ẹ̀ kéèyàn sì mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam sáà Ànábì ó tiẹ̀ dá ọ lóhùn sáà Ànábì tiẹ̀ ní kápá kó dá ẹ lóhùn ipò wà ní òṣòro bẹ́ẹ̀ wallahi kò ní kápá kó dá ẹ lóhùn so Ànábì tóbi bẹ́ẹ̀ ni Ànábì ó lọ́lá bẹ́ẹ̀ ni Ànábì nínú gbogbo tálọ́ bẹ́ẹ̀ dáadáa kò sí ẹni tó lọ́lá rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ wallahi kìí ṣe ẹ̀tọ́ Ànábì ọ̀sánlẹ́mù kó wà ní òṣòro bẹ́ẹ̀ pẹ̀lú pé kò sí láyé má kìí ṣe ẹ̀tọ́ Ànábì ni kò pé kò sínú ẹ̀tọ́ Ànábì ọ̀sánlẹ́mù kò pé nírú òṣòro bẹ́ẹ̀ tí ó sì sí láyé má oye tọ́ Sheikh Adamu wá sọ pé أو تفضيل أذكاره وصلواته على أذكار غيره أبي ما بولا fún àwọn أذكار àtàwọn àsàlátù ṣe wọ̀ òun lórí àwọn أذكار àwọn ẹlòmí tó yàtọ̀ sí أو على كلام الله ورسوله أبي ما gbé ọ̀rọ̀ rẹ̀ àtàwọn ìròrí rẹ̀ lékè ọ̀rọ̀ Allah àti ti òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam Sheikh Adamu wá sọ pé wa kullu dhalika tajawuzul hadd ipe gbogbo àwọn nǹkan yóò ìtayọ àlà ni wa ghuluwun fi ddin àti àṣejù nínú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala wal Qur'anu yaqul al Qur'ani sin sọ pé kul ya ahlal kitabi kul ya ahlal kitabi la taghlu fi dinikum sọ pé yin ta fún ni tírà má ṣe ṣàṣejù nínú ẹ̀sìn wa la taqulu ala Allahi illa al haqq ẹ sì gbọ́dọ̀ sọ nǹkan kan nípa Allah bẹ́ẹ̀ dà àfin tó bá jẹ́ òdodo oye so gbọ́n tí Sheikh Adamu sọ bí so Sheikh Adamu sọ pé aláàfà kan aláṣẹ́wù kan ẹ má ṣe kí ni ẹ má ní tí bá rù sí bẹ́ẹ̀ pé wà yìí ni látọ̀dọ̀ Allah
wo bí o ṣe ròyìn orin yìí nínú bíbá yìí tó yá sí pé àlá nípìnlẹ̀ rẹ̀ fa ó ń sọ pé àwọn àlá